ẹni táwọn wí ti dé ẹni táwọn wí ti dé ẹni táwọn wí ti dé sẹ́ ẹni táwọn wí ti dé ẹni tá ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ táriwo gbalẹ̀ gboko àwí koko àwí koko àwí koko àkàndá ọ̀rọ̀ gbogbo ayé ló gbọ́ àwí koko àkàndá ọ̀rọ̀ ẹ máa gbọ́ wa lọ. ẹni táwọn wí ti dé ẹni táwọn wí ti dé o ẹni táwọn wí ti dé sẹ́ ẹni táwọn wí ti dé o ẹni tá ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ táriwo gbalẹ̀ gboko àwí koko ó dé àwí koko àwí koko àkàndá ọ̀rọ̀ gbogbo ayé ló gbọ́ àwí koko àkàndá ọ̀rọ̀ ẹ máa gbọ́ wa lọ. ètò túmọ̀ gbọ́ wa tó tún nítumọ̀ gbogbo ayé ló gbọ́ àkàndá ọ̀rọ̀ ẹ máa gbọ́ wa lọ. sọ̀rọ̀ ọlọ́gbọ́n kápákó okùn yọ gbogbo ayé ló gbọ́ àwí koko lójú ọlọ́rọ̀ ẹ máa gbọ́ wa lọ. bọ́lọ́rọ̀ bá gbọ́ kí lọ́lọ́rọ̀ ó dẹ̀ ṣe gan gbogbo ayé ló gbọ́ àṣà ìmọ̀ ẹ máa gbọ́ wa lọ. current affairs gbogbo ayé ló gbọ́ ọ̀rọ̀ tó ń lọ ní ìgboro ẹ máa gbọ́ wa lọ. kódà tó fi lórí àwọn òṣèlú wa gbogbo ayé ló gbọ́ ìtàn ẹ máa gbọ́ wa lọ. ìtàn àgbọ̀n fi kọ́gbọ́n gbogbo ayé ló gbọ́ lórí ètò Àwíkókó ẹ máa gbọ́ wa lọ. àṣà ìmọ̀ gbogbo ayé ló gbọ́ ìjìnlẹ̀ ọ̀rọ̀ lóríṣiríṣi ẹ máa gbọ́ wa lọ. lẹ́yàdís mo gbọ́ ní tèmi o gbogbo ayé ló gbọ́ ẹ jẹ́ ká gbọ́ ètò Àwíkókó gbogbo ayé ló gbọ́. kókókó làrán fàdí tí ẹni tí lè ń jóná ta kíbò sí ẹ̀ pé kọ́ jáde afẹ́ràn ẹni bá a bá fẹ́ràn rẹ̀ bọ́ bá jóná kú mọ́lé kò sí ní táfẹ́rù ẹ̀ bọ̀ àkàndá lórí ọ̀rọ̀ lẹ́nu bíi tejò Àjàó àrò Àwíkókó aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe mọ̀ kí gbogbo etí tí ń gbọ́ mi mọ̀ kí gbogbo ojú tí ń wò mí àjíǹde arọ́ mọ̀ jẹ́ ànímọ̀ ṣe ànímọ̀ ya ànímọ̀ bànújẹ́ wàá awífúnni kó tó dání àgbà àjàkadì bọ́ bá wu Yorùbá kí wọ́n mọ̀ eré kaná lọ́jọ́ àjò bọ́ bá wù wọ́n kí wọ́n mọ̀ fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mú gbogbo nǹkan gbàkúgbà tí ẹ̀dá ọba sọnù gágá lára yá ni ó ti pẹ́ ta ti ń pariwo wọ́n ń fẹ́ràn jẹ́ kó wọ́n ń pàgbẹ̀ sáàlà wọ́n ń fipá bóbe lò pọ̀ ó ti pẹ́ ta ti ń pariwo àwọn èèyàn wọ̀nyí ò ní nǹkan méjì lọ́kàn ju pé wọ́n fẹ́ gbalé gbàlú kí wọ́n gbalẹ̀ bàbá yín lọ pàpà síbẹ̀síbẹ̀ náà òye ilé ayé ò fi gbogbo ara yé wa àkàkùn wa ò tó nǹkan lélẹ̀ tó túmọ̀ sí pé bíyà ò bá sì jẹnu ìyà ń rí kinní kan panu lọ́wọ́ ni bàbá náà fẹ́ gbálẹ́gbálẹ̀ wa àwa tá ń sọ̀rọ̀ nìkan kọ́ ni yóò bá àwa nìkan kọ́ ni yóò kàn wọ́n lọ́mọdé ń bọ̀ wọ́n lógun ń bọ̀ ọmọdé lòun ó sá lọ́dọ̀ ìyá àgbà ṣé wọ́n wí fún pógùn ní dọ́dọ̀ ìyá àgbà ni ọ̀rọ̀ kan lẹ̀kan bá lé a máa kan jẹ́jẹ́ mojókòó mi tí kìíní ọ̀n bá yarí tó búrẹ́kẹ́ gan-an kò sẹ́ni tí ò lè kàn láàrin wa o lọ́jà tètè bẹ̀rẹ̀ sí ní lọ́gun pé atòkèrè lólójú jíjẹ tí mẹ́kọ̀ ẹ̀sùn ṣẹ́ gbàgbé a ti sọ lọ́pọ̀ ìgbà wípé ká ṣera wa lóṣùṣù ọwọ̀ ká múra gírígírí káwọn karambà níyì kí wọ́n tó jẹ gàba lérí wa mo ṣàfihàn fídíò kan níbẹ̀rẹ̀ àwọn tó nílé ọ̀hún dà àwọn Fúlàní ajínigbé ti lé wọn kúrò àwọn Fúlàní afẹ̀míṣòfò ti lé wọn dànù wọ́n wá jogún ilé onílé àwọn ọmọ tí ò rówó rí tí ọ̀rọ̀ lárí wọ́n fẹ́ gẹ́gẹ́ sínú pálọ̀ onípálọ̀ baálé ilé kú ilé dahoro àgbà ò sí ìlú bàjẹ́
fúnra àkùkọ ló fogbe orí ẹ̀ fún kọ̀lọ̀kọ̀lọ̀ kọ́lọ̀ wọn ṣàánú wá kọ́lọ̀ wọn bá wa ṣe pápápá ẹ jẹ́ kí n fi fídíò kékeré ọ̀hún yín padà kẹ́ ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ kẹ́ ẹ wo ohun tó débọ̀ máa dárí oorun àwọn èèyàn kan fúnra lára wọn kí wọ́n dédé jókòó kí wọ́n dédé rò ó pé ẹja máa kó ìdààmú báwọn èèyàn ẹlẹ́ran ara bíi tiwa ẹja máa yọ wọ́n lẹ́nu ẹja kan dédé máa pa àwọn èèyàn ẹja kan dédé máa já àwọn èèyàn gbé ẹni ọwọ́ bá ti bà ká jí gbé níta bá lè gba ránsọ̀mù ká gbà níta bá lè gbà ká gbẹ̀mí ẹ̀ la fi ń pe ikú tí ń pojú gbẹ̀ ẹni ó ń pòwe fún ni o kò sí nǹkan méjì tó jẹ́ kí n mú kinní wá jù pé kíran kárò òjíire ká lè gbọ́ sétí ká lè rí ká lè súnra kì ká lè pe àrò àtọ̀dọ̀fín nù wa pápápá ẹ̀já sáré wò ó God bless you. òun lélẹ́yìí o ǹbẹ́ rí lé ọ̀hún bó ṣe dáa tó ẹ wo lé bó ṣe tóbi tó ẹ wo àwọn karambà ní èèyàn tìbọntìbọn lọ́wọ́ àbó rí nǹkan wọ́n tó fi ń fẹ́ lání ó ń láti jẹ́ pé lé tọ́lẹ́bí tọ́pọ̀ ni ẹ wo dining table wọn can you imagine that? kì í sì ní rèé kì í sì ní rèé bóyá àwọn ilé yìí ń kọ́lé wọn ò lè gbé bẹ́ẹ̀ torí kò sápẹ̀rẹ̀ dàbí aláràbí ẹni pé wọ́n ti ń dáná kíchìn yìí wọ́n kọ́lé tán wọ́n kẹ́rù bẹ́ẹ̀ tàbí kó jẹ́ wípé ńgbà táwọn ilé yìí ń gbọ́rò ni wọ́n bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ ìyẹn ṣe kọ́lé tí dàbí irú eléyìí tí ó wá fílẹ̀ tí ilé òdì ti Fúlàní kẹ́ ẹ lè bá mọ̀ wípé ń táwọn èèyàn yìí ń gbèrò ń tí wọ́n ń múra eré tí wọ́n ń sá akitiyan tí wọ́n ń ṣe láti lé ẹlẹ́rù kó nídìí ẹrù rẹ̀ ni o ẹ̀yin náà wò ó ṣerú eléyìí tá a rí sọ́dà ẹ wo ilé ayé ẹ wo bí abáyé dé bí ayé ń lọ mẹ́mọ́ bí ayé mi lọ mẹ́mọ́ bí ayé yìí mi lọ ńgọ̀mọ́ bí ayé mi lọ mẹ́mọ́ ìran káàárọ̀ òjíire ẹ̀já jí kúrò nínú oorun wa kòrún ní ó ń dò yìí ká ni bọ́ bá ṣẹlẹ̀ ibo lásàwọ̀ ibo lásàgbà àwa tá a wà nínú ìgboro bàbá ní kò kàn wá àwọn tí wọ́n ń bẹ ní abúlé ko tó bá kàn wọ́n ó ti kàn wá náà ẹ wò yàyà àbí tí wọ́n ti jí àwọn ọmọ kó níléèwé gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ló mì tìtìtì gbogbo ìlú tí ń bẹ nílẹ̀ káàárọ̀ òjíire ńlá tí ń bá wọn dárò ọ̀pọ̀ èèyàn ń bẹ lókè òkun wọn láti jẹ oúnjẹ ọ̀lọ́ déédéé lẹ́nu wọn Kennedy torí pé wọ́n fi ṣírò pé bọ́ bá jẹ́ àwọn tàbọ̀ jẹ́ ọmọ àwọn báwo làwọn ó ṣe gbé e àkàndọ̀rọ̀ àkókò ẹ jẹ́ ń yá ìṣẹ́jú kan lò nínú ìṣẹ́jú yín tí ń bá padà dé á tẹ̀síwájú ẹ ṣé God bless you mo ń bọ̀. mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ kàn sí iléeṣẹ́ Godwin ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa kà lálẹ́ ẹ má ka pépà mọ́ ẹ kàn sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúnkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis
ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń wọ ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá àpapọ̀ ara á máa tá ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ ogójì ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní á máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ kàn sí wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́ mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti gbòpọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 08033034777 08033034777 ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kàn sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọrùn àdídì máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide àwa máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló ń fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa determine irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777 iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwin it can never be like Godwin. I used to tell you health is something to be treasured. Ire o. ẹ kú dédé ìwòyí gbogbo ọmọ nàìjíríà àkàndá ọ̀rọ̀ Awíkonko ní orúkọ mi mo ní kí n sọ fún yín nípa new business mi ni ṣé mọ̀ wípé ọ̀nà kan ò wọjà dífá fún sọ̀rọ̀sọ̀rọ̀ tí ń ta mọ́tò mò ń ta mọ́tò mò ń ta ilé bóyá ẹ ní ilẹ̀ tàbí ilé tó jẹ́ ní òtẹ́ fẹ́tà tàbí ẹ ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tẹ́ ẹ kó wọlé látòkè òkun ẹ pè mí kájọ dòwà séjèrè pọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ilé ń bẹ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ wà dáadáa 3 bedroom flat and suite ó wà ní GRA extension Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ilé tuntun ni wọ́n ti parí ẹ̀ wọ́n ti kùn ún ó ní géètì wọ́n wọ ilẹ̀ rẹ̀ bọ́ọ̀hù ti wà ń bẹ̀ ẹ máa gba survey building permit àti receipt 45 million naira péré ni ilé tó jowó ẹ̀ lọ ni Toyota Corolla Sport 2016 model ó ń bẹ nílẹ̀ 14 million naira péré ni Lexus RS 350 45 million naira ló náà Benz C300 18 million naira péré ni bóyá ẹ sì fẹ́ Benz CSL 550 15 million naira péré ló náà Range Rover Sport 55 million naira péré ni ẹ kàn sí mi lórí nọ́mbà yìí lórí WhatsApp fún àlàyé síwájú +234 904 851 9362
+234 904 851 9362. Awikonko TV and Advertising Company Limited. Ọ̀gá làlágbà lágbo eégún. ẹ káàbọ̀ padà. well díẹ̀ ń tàlàbánú apẹ́ ẹ̀dùn bọ́ bá wò yín ẹ jẹ́ Gàmbàrí ó gba alé yín kókó ní Fúlàní bọ́ bá wò yín fúnra lára yín ní ẹ sílẹ̀kùn lé yín lẹ̀ fún wọn bọ́ bá wò yín ẹ kó gírímọ́káyí ẹ wá ọ̀nà tá a fi dẹ́kun ìwà alábi ọ̀hún ọ̀nà tá a fi pinwọ́ wọn bá ṣe wá gbó dẹ́kun fún wọn bá ṣe jẹ́ òye wọn wípé ọba ọ̀gọ̀ àti pàápàá àmọ́ nǹkan tá à ń ṣe àánú Olódùmarè ò ní fi wá sílẹ̀ o ilé wa ò ní di ilé onílé ẹni ẹlẹ́ni ò ní kéré iṣẹ́ tá a ṣe ẹ̀mí tó ṣẹ́gun sí ìtò ní yóò jẹ ọbẹ̀ rẹ̀ gbogbo ẹ̀mí tó ṣe wàhálà ni yóò jèrè làálàá gbogbo ẹ̀mí tó sánná ní ni yóò jẹ gbádùn gbogbo ẹ̀mí tó jọ̀ wọ́n ni yóò jọ̀pọ̀ ńlá ṣe Èdùmàrè àkàndọ̀rọ̀ Awíkonko ọ̀rọ̀ kìlọ̀ ní o ọ̀rọ̀ kónkóló bó tó fọlọ́gbọ́n inú ẹ̀ ní tó gbé dòdìdì àánú Olódùmarè ní fi wá sílẹ̀ ẹ like follow page mi lórí Facebook Awíkonko television àti Awíkonko TV ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV àti Onídèmọdè TV ẹ ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ ká jọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣálẹ́ káàrọ̀ òjìrè bí òní wọmi orílẹ̀-èdè ilẹ̀ káàrọ̀ òjìrè òní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjù àṣẹ o. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide. Ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè, àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni àkàndá ọ̀rọ̀ Awikonko. Ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. Ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053 270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +170 48912729. Awikonko Development Fans Club Worldwide ilé aláyọ̀ nílé wa.